Mo kí gbogbo wa o, gbogbo ẹ̀yin olólùfẹ́ mi pátápátá, ẹ̀yin olólùfẹ́ Ìyá Àṣeyọrí, ẹ káalẹ́, ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ kú ìrọ̀lẹ́, ẹ kú àṣálẹ́. Mo kí gbogbo wa gẹ́gẹ́ bí ojú ọjọ́ bá ṣe rí níbikíbi tí gbogbo wa bá gbé wà. Ẹ má bínú, ẹ rí bó ṣe rọra ń jí pé kíní kò sí iná, ẹ rọra máa bá mi lò bẹ́ẹ̀. Agbárí làwa náà fi ń gbé ara Nàìjíríà táwa náà ni. Agbára Ọlọ́run ojú òní tiwa, àní wára wa tì. Mo kí bàbá mi, bàbá Bánjí Akíntóyè, ẹ kú iṣẹ́ ìlú bàbá, àní wá yín tì. Olóyè Sunday Igboho tó akẹ́yìn náà, ẹ kú iṣẹ́ ìlú, agbára Ọlọ́run Olódùmarè. Ilẹ̀ Yorùbá tí gbogbo wa jọ ń sáré lé, Ọlọ́run á fi lé wa lọ́wọ́ láyé àti àlàáfíà. Ojú òní tiwa, ọkàn gbogbo wa ló máa balẹ̀. Níbi tá a gbé dé yìí, security ilẹ̀ Yorùbá ló kù tí gbogbo wa gbọ́dọ̀ sáré púpọ̀ lé mú ná. Nítorí iná ń jó ní ọ̀fun amùkòkò. Ẹ̀yin èèyàn mi, iná ń jó ní ọ̀fun amùkòkò. Bó ṣe wà yìí ní ìsìn, ẹni orí yẹ ó di ilé. Ọ̀rọ̀ àwọn Fúlàní ó ti ń kọjá bó ṣe yẹ kó rí. Wọ́n ti ń kọ lẹ́tà káàkiri káàkiri. Àti ẹ̀kọ́kọ́ gbọ́ wọn ní Kwara àti Kogi àti Ondo State àti Èkìtì. Àwọn Èkìtì ti lé wọn já. Ṣùgbọ́n ọ̀nà mẹ́ta yẹn ni wọ́n ń rorò tẹ́lẹ̀ tí wọ́n ń kọ lẹ́tà síbẹ̀ tí ní ìsìn ẹ má jẹ́ àtànra wa jẹ́ ó ti kárí ilẹ̀ Yorùbá. Wọ́n ti kó gbogbo wa pọ̀ báyìí ní ìsìn wọn ní gbogbo ilẹ̀ Yorùbá ńkọ́ àwọn fẹ́ gba ilẹ̀. Àwọn ọmọ onílẹ̀ dé àwọn fẹ́ gba ilẹ̀ baba ńlá bàbá wọn. Ilẹ̀ tí pọ̀ ní baba ńlá kù wọ́n dá síbí. Wọ́n láwọn fẹ́ wá gba ilẹ̀ wọn. A dẹ̀ ń wá gbọ́ ẹ̀yin ìjọba wa ẹjọ́ ṣé àwọn Fúlàní ló ń ṣe wá ni àbí ìjọba Nàìjíríà ló ń ṣe wá? Torí ọ̀rọ̀ yìí ti di ọ̀rọ̀ ọlọ́gbọ́n, ọ̀rọ̀ di ọ̀rọ̀ èmi àti ẹnìkan à ń sọ̀rọ̀ láàárọ̀ yìí. Mo wá sọ fún wọn ní ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá. Mo ló gba ọgbọ́n, ó gba sùúrù, ó dẹ̀ gba ọ̀pọ̀lọpọ̀ làákàyè. Nítorí ní ìsìn à ń sọ pé Fúlàní, Fúlàní, Fúlàní. Nǹkan táwọn Fúlàní yóò dẹ̀ tó ni wọ́n ń pera wọn torí wọ́n ń halẹ̀ mọ́ wa, àwa náà dẹ̀ sá. Ṣùgbọ́n tó bá jẹ́ bọ́n ṣe halẹ̀ mọ́ wa, àwa náà ò sá. Ẹ̀mí wọn ò gbé gbogbo nǹkan tí wọ́n ń dánwò yìí. Ṣùgbọ́n èmi wò lọ́kàn tèmi ẹ̀yin èèyàn mi, ṣé Fúlàní ló ń dààmú wa ni? Àbáwọn ìjọba tiwa gangan, àbáwọn olórí wa ní Nàìjíríà ni wọ́n ń dà wá láàmú. Nítorí nígbà mo gbọ́ conversation kan tí wọ́n Gúnmi àtẹnìkan jọ ṣe, bó ti ẹ̀ jẹ́ kó tí ẹ pọ̀ tí tẹ́ni yẹn gé ránṣẹ́ sí mi. Ó ń jẹ́ kó máa yé wa pé àwọn gọ́fmẹ̀ntì wọn kódà kò sí ẹni tí wọ́n mọ̀ nínú àwọn tẹ́rọ́rìsì. Wọ́n ní wọ́n mọ̀ wọ́n dojúdojú, kódà wọ́n mọ nọ́mbà wọn, ọmọ ibi tí wọ́n ń gbé. A kàn ń pariwo lé òun, à ń bú òun, à ń sọ wípé òun lòun ń lọ sẹ́tù àwọn tẹ́rọ́rìsì. Pé ṣe bí àwọn ìjọba ni wọ́n rán òun lọ. Tóun bá dẹ̀ ń lọ, wọ́n máa fóun ní securities tó máa tẹ̀lé òun débẹ̀. Pé níbo lòun ti ń rà àwọn security yẹn. Ṣé bí àwọn ìjọba wa ni wọ́n ń kó fóun? Ẹ jọ̀ọ́ nígbà tọ́rọ̀ yìí wá rí báyìí, kí ni àwọn ìjọba ń ṣe sọ́rọ̀ yìí? Tọ́kàn dẹ̀ wá rín mímímímímímí. Wọ́n wá ń wò wá níran bí ẹ ká pé wọ́n gbọ́ nǹkan tó ń ṣẹlẹ̀. Instead kí wọ́n wá bá wa jà sí ọ̀rọ̀ tó wà nílẹ̀, kí wọ́n bá wa kí apá mọ́ kán ṣe eré 2027. Àwọn ti wá wọ́n ti gbàgbé pé tí ò bá sí àwa kò sí àwọn. Ṣé bí àwọn èèyàn tí wọ́n máa dìbò fún wọn ní 2027 náà làwọn Fúlàní ń pa ní kọ̀ọ̀kan ni wọ́n ń pa léjìdá ìjìdá yìí? Ṣé wọ́n tiẹ̀ ti wá kọ lẹ́tà ní ìsìn páwọn ń bọ̀ pátápátá ní ìsìn gbogbo tí kódà wọ́n ò jà fún ilẹ̀, wọ́n ò jà fún ẹ̀sìn mọ́ báyìí sìn. Wọ́n ní kán kọlu ṣọ́ọ̀ṣì, kán kọlu mosque, anybody òun ni wọ́n fẹ́ kọlu lọ́wọ́ tá a wà. Ẹ jọ̀ọ́ ṣé tí wọ́n bá tiẹ̀ wá dé gan ká tiẹ̀ wá sọ pé bí ẹ̀sìn ni wọ́n ń jà fún. Ṣé tí wọ́n bá ju àdó olóró, ṣáàdó olóró yẹn máa béèrè pẹ́jọ Kírísítẹ̀nì ni òun wá kiri o, òun ò fẹ́ pa Mùsùlùmí. Àbí tó bá jẹ̀bọn ni wọ́n bá lò, ṣé ìbọn yẹn máa béèrè pẹ́jọ ṣé Kírísítẹ̀nì ni wọ́n, ṣé Mùsùlùmí ni wọ́n? Kó tó pẹ́ ni tó bá fẹ́ padà nù. Gbogbo wa gbọ́dọ̀ kúkú oró lágbára Ọlọ́run àní kúkú oró. Níṣe lèmi wá rò wípé ó yẹ kí gbogbo wa dẹ̀ wá dìde sọ́rọ̀ yìí.
ká tiẹ̀ wá pé àwọn ìjọba ìka bá wọn sọ ẹ̀yin tẹ́ ẹ lẹ́nu lọ́rọ̀ ẹ̀yin àgbààgbà ẹ̀yin bàbá ẹ̀yin ọba wa ẹ gbà wá ṣé wọ́n ní ìrùkẹ̀rẹ̀ ní gbọmọ Ọ̀rúnmìlà abiyamọ kì í ṣàgbọ́ fún ọmọ ẹ̀kọ́ máta sí wèrè ni wọ́n wí ṣé gbé tá à ń ké sí yín létí látijọ́ ìṣekòdọ̀dọ̀ òun ẹ̀yin bàbá wọ́n tún dájọ́ fún wa báyìí ní ìsìn tá a bá dẹ̀ ní wọn ò ní wá tí wọ́n bá lọ wá ìjọ ń bo la fẹ́ gbà ara wo la mú sílẹ̀ inú ìgbáradì wo la ti wà tá a fi mọ àmọ́ ìpa àwọn ará ẹ̀dẹ̀ mọ̀ pé wọ́n ń jìjà ọ̀sán gẹ́gẹ́ bí ètò kan tí mo ṣe kọjá wọ́n ń jìjà ọ̀sán òru ni wọ́n ń jà ẹni tó ti fara lélẹ̀ tó ti sùn tó ti fẹ̀gbẹ́ lélẹ̀ tí nǹkan kan bá ṣẹlẹ̀ lóru ta ló fẹ́ pè ẹ̀yin bàbá ẹ̀yin màmá ẹ̀yin èèyàn wa ẹ dìde mọ́rọ̀ yìí ẹjọ́ torí Ọlọ́run ṣùgbọ́n nígbà tí mo ti ẹ̀dẹ̀ tí wọ́n á gbọ́rọ̀ ti Gúnmi yìí ó jọ mí lójú ó yà mí lẹ́nu pé àwọn ìjọba which is true tọ́dẹ̀ nítorí èmi náà wò pé ṣé bẹ́ẹ̀ làwọn Fúlàní yìí lágbára ju ìjọba lọ ṣé wọ́n ní agbára ju ìjọba Nàìjíríà lọ ni giant country giant níbo ni kí wá gbọ́ kí ni ìtumọ̀ giant yẹn níbo ló ti torí kò yé èmi ẹjọ́ torí ọlẹ́ má bínú ẹ má jẹ́ fún òyìnbó pera mi lólè o èmi ò mọ agbára tí Nàìjíríà ní o tí wọ́n tó pè ní giant o torí àwọn tí ò tó nǹkan kan ni wọ́n wá ń yọ wá lẹ́nu ni wọ́n ń dà wá láàmú ni wọ́n ń wọlé pa àwọn èèyàn káàkiri adé ń wòran àwọn ìjọba yìí ò lè bá wa dá sí àṣírí tú báyìí o àṣírí tú o Gúnmi ti sọ̀rọ̀ jáde gbogbo wa jẹ́ atẹ́tí ká gbọ́ o fẹ́ ń gbọ́ o ẹ má bínú òyìnbó ló sọ o. Well, a lot of people have seen you in clips and pictures with this terrorist where you know where they are. We've communicated with them. You've even as far as negotiating with them, you know. Ṣé ẹ gbọ́ béèrè tóbìnrin yẹn ń bi léèrè pé gbogbo àwọn èèyàn ni wọ́n ń sọ wípé òun ló ń ṣàgbẹnusọ fún àwọn terrorist pé ó mọ ibi tí wọ́n wà òun ló dẹ̀ mọ bó ṣe ń lọ fún wọn ní àwọn nǹkan tí wọ́n fẹ́ ẹ máa gbọ́ o. Some people believe that since you have, this the knowledge about all this, is it that the government does not have the power or the equipment to know where these terrorists are, to tackle insecurity? The government knows every terrorist by name and by location. Ẹ ní sùúrù bàbá onírògbò yẹn wúkẹ́ ṣé ẹ gbọ́ ohun tó sọ ó ní gọ́ọ̀mẹ̀ntì ó ní gbogbo àwọn gọ́ọ̀mẹ̀ntì yẹn náà mọ gbogbo wọn pátá ni wọ́n mọ ibi tí wọ́n gbé wá ẹ máa gbọ́. Hello. Go to the terrorists alone. I call the police, I call the security, everybody. I will go to the MES of that place. Fine, when we went to one terrorist, I went to even with women with me. To the bush. The thing is, you didn't see it because the camera was not concentrated on it. Don't go hello. Ṣé ẹ gbọ́ ta ló wá ń purọ́ nínú gọ́ọ̀mẹ̀ntì ṣé gọ́ọ̀mẹ̀ntì ló ń purọ́ ni àbí Gúnmi ló ń purọ́ torí Gúnmi jẹ́ kó yé wa wípé gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ pátá ní gọ́ọ̀mẹ̀ntì wọn pa kódà wọ́n mọ ibi tí wọ́n gbé ń gbé wọ́n dẹ̀ ní àwọn nọ́mbà wọn lọ́wọ́ láti ìgbà tó ti wá sọ̀rọ̀ yìí o láti bí ìjẹta èmi ò wá ìtí ìgbọ́ nínú ìròyìn o wípé àwọn ìjọba tiẹ̀ wá sọ pé ọ̀rọ̀ tí Gúnmi sọ yìí o irọ́ ńlá ló pamọ́ wa o àwa ò gbọ́ nǹkan kan pa ẹ̀ a kàn ń fetí gbọ́ wípé tẹ́rọ́rìsì wà ní o àmọ́ ibi tí wọ́n gbé wà o ìyẹn ni ìbéèrè tí mo béèrè pé ṣé Gúnmi ṣé àwọn tẹ́rọ́rìsì àwọn Fúlàní ṣáwọn náà ń ṣe wá ni àbá àwọn ìjọba wa gangan torí tó bá jẹ́ pé àwọn Fúlàní ló ń bá wa jà nítorí kí la ṣe ní ìjọba kí nìdí táwọn ìjọba yìí ò fi lè dìde kí wọ́n bá wa dojú ìjà kọ wọ́n tí wọ́n wá rìn mímímí tí wọ́n ń wò wọ́n ràn tí wọ́n ń ṣe wá bí erí fi lọ́lá tí wọ́n ń ṣe wá bí ọṣẹ ṣe ń ṣojú tí wọ́n bá wa dá sí Ọlọ́run á gbà fún wa ojú ò ní tì wá àní báláyé fọwọ́ tì ọkàn gbogbo wa ló máa balẹ̀ ṣé ẹ gbọ́ mi gbogbo ẹ̀yin èèyàn mi ẹ má bínú torí mi ò fẹ́ kí tó yìí púpọ̀ rẹpẹtẹ mo fẹ́ kí gbogbo wa ká gbé ọ̀rọ̀ yìí sí làákàyè ká gbé ọ̀rọ̀ yìí
sínú ọpọlọ wa ká wá yànnàná ọ̀rọ̀ yẹn bó ṣe yẹ kó rí pé ṣé bó ṣe yẹ kó rí ló ń rí ṣé ìjọba ló ń bá wa jà ni àbí àwọn Fúlàní ló ń bá wa jà báwo ló ṣe jẹ́ tí ọ̀rọ̀ yẹn tó fi di bó ṣe rí ojú òní tì wá àdúrà wa gbà kan gbogbo wa ló máa bá lọ ẹ bá wa pín ẹ bá wa like ẹ bá wa love kẹdẹ bá wa share ẹ jẹ́ kó débi tó yẹ kó dé gbogbo ẹ̀yin èèyàn náà tẹ ẹ bá dẹ̀ ní ohun tó kù tó yẹ ká ṣe táwa ò mọ̀ nípa ẹ bá wa sọ sínú comment section kí gbogbo wa ń kọ́ kájọ kà kájọ gbọ́ ká tó jọ fi ọgbọ́n àti làákàyè kájọ fi yíra wọn papọ̀ ká wá wo rìsọ́ọ̀tì tó fẹ́ mú wa lágbára Ọlọ́run ojú òní tiwa àní dààmú èmi lólùfẹ́ yín tí mò ń fẹ́ yín fún retẹ́yìn náà fẹ́ mi fáyọ̀ ire ayọ̀ ìbùkún ìgbéga àti àṣeyọrí kò ní tán nínú ilé wa títí láé èmi ti yín ní tòótọ́ àṣeyọrí ọmọ Yorùbá ni mò ń jẹ́ àṣeyọrí ni ti gbogbo wa.